orílẹ̀ ibi wa. Kàgbéga, kàgbéga, kàgbéga fáyé rí. Ìgbàgbọ́ wa ni pé bá ti bẹ̀rù làbọ̀ mọ́. Ká ṣiṣẹ́, ká ṣiṣẹ́, ká ṣiṣẹ́ ká jọlá. Ọmọ Oòduà dìde, bọ́ sí ipò ẹ̀tọ́ rẹ. Ìwọ ni ògo adúláwọ̀. Tó gẹ́gẹ́ bí ìṣe mi lẹ́ẹ̀kọ̀ọ̀kan tí a bá fún mi láǹfààní láti wá bá gbogbo ọmọ kóòtù òjíire sọ̀rọ̀, àǹfààní tún wà fún mi láti ti bá wa sọ̀rọ̀ lénìí, láti sọ wá jí, láti ta wá jí lórí ètò ààbò ní ilẹ̀ Yorùbá, ní ilẹ̀ kóòtù òjíire. Ẹ̀rí àkọlé tí mo fún yẹn ni pé State Police and Yoruba Land Security. State Police and Yoruba Land Security. Ọpẹ́ ni fọ́lọ́run lórí mi ò fẹ́ pẹ́ púpọ̀. Àwọn tí ọba bá wa ń sìn wọ́n mọ̀ bá ètò yìí nígbà tí a bá gbà sílẹ̀ tán. Ọpẹ́ ni fọ́lọ́run wípé ohun tá a ti ń jà fún látijọ́ yìí ó tẹ̀ wá lọ́wọ́. Èyí náà ni ọlọ́pàá ìpínlẹ̀, State Police, àkànṣára sí ààrẹ wa wípé wọ́n gbọ́ igbe ọmọ mẹ̀kúnnù, wọ́n gbọ́ igbe gbogbo ènìyàn bí a ti ṣe ń àtẹ̀bá ìwòye ọdún tá a ti ń làkàkà wípé ká ní ọlọ́pàá ìpínlẹ̀, ṣùgbọ́n tí àwọn kan ń takò tán pé rárá kò ṣeé ṣe. Ṣùgbọ́n ní ìsìn a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé wọ́n ti fi ọwọ́ sí ìwé òfin fún ìpínlẹ̀ kọ̀ọ̀kan láti ní ọlọ́pàá tiwọn. A dúpẹ́ fún eléyìí, a dẹ̀ kí ààrẹ wa, a kí àwọn tó wà ní ilé ìgbìmọ̀ asòfin kékeré àti ńlá pé ẹ bá wa fọwọ́ sí i. Fífọwọ́ sí i kò dàbí kí a fi sí ìṣe. Fífọwọ́ sí ọlọ́pàá ìpínlẹ̀ kò tó kó ṣe iṣẹ́ tí a fẹ́ kó ṣe gan. Tí a bá fẹ́ kí ọlọ́pàá ìpínlẹ̀ tí a fọwọ́ sí kó ṣe iṣẹ́ tá a fẹ́ kó ṣe, a ní láti yàgò fún òṣèlú, lílo òṣèlú, pàápàá jùlọ gbogbo àwọn ọmọ kóòtù òjíire, gbogbo South West Governor pátápátá, gbogbo wa pátápátá ni mò ń fi ọ̀rọ̀ yìí ránṣẹ́ sí. Kì í ṣe ti ọ̀yájú, ṣùgbọ́n ẹ̀bẹ̀ là ń bẹ̀ yín. Tí ó bá ti di ọ̀rọ̀ security ilẹ̀ Yorùbá, ẹ jẹ́ ká pa òṣèlú tì sẹ́gbẹ́ kan, ẹ jẹ́ ká pa pátì wa tì sẹ́gbẹ́ kan, ẹ jẹ́ ká ríra wa gẹ́gẹ́ bí ọ̀kan ṣoṣo, ká ríra wa bí ọmọ ìyá, ká ríra wa bí ọmọ ìyá, ká má ṣe dágunlá wípé ìpínlẹ̀ kan ló kúkú ń ṣe kò kàn mí. Àkókò yìí ó jẹ́ àkókò tí gbogbo ẹ̀yin gómìnà wa ẹ gbọ́dọ̀ wà ní ìṣọ̀kan. Ọ̀rọ̀ òṣèlú ẹ gbé sọ́tọ̀. Tẹ́ bá ti ń lọ síbi ìpàdé yín tí ẹ fẹ́ ṣe ìpàdé lórí ọ̀rọ̀ security ilẹ̀ Yorùbá, ẹ gbàgbé mo wà PDP ni, mo wà ní APC ni, mo wà ní SDP ni, mo wà nígbà, mo wà láwo, mo wà ní kòkò bàbá àsásùn. Ẹ gbé tì sẹ́gbẹ́ kan, because torí pé níta ẹ fẹ́ ṣe yẹn gbogbo ìpínlẹ̀ yín tí ẹ ń ṣàkóso lé lórí òní ó wúlò fún, yóò wúlò fún ìṣèjọba tiyín pàápàá. Tó bá ti dọ̀rọ̀ security, ẹ má jẹ́ ká lo òṣèlú fúnra wa, ẹ má jẹ́ ká sọ pé kò kàn mí, ẹ má jẹ́ ká sọ wípé lágbájá ló ń ṣe, kì í ṣe tèmi. Nítorí pé kíni, ikú awo, ká gbà wípé ikú awo àjọkú, àwẹ̀ awo àjọgbà, ẹkún awo àjọsùn. Bó bá ti dọ̀rọ̀ security, ẹ jẹ́ á fọwọ́sowọ́ gbogbo ẹ̀yin gómìnà wa. Ẹ sì gbọ́dọ̀ jẹ́ kí ìpàdé máa lọ lóòrèkóòrè láàrin yín.
irú tó ṣẹlẹ̀ lọ́yọ̀ọ́ yẹn kò sí tó ní kí àwọn tògùn ọmọ ṣèrànwọ́ tí wọ́n bá lágbára láti ṣe, kò sí tó ní káwọn tòǹdó tàbí ti Ọ̀ṣun tàbí ti Kogi kán má ní ìrànwọ́ tí wọ́n bá ní láti ṣe. Ẹ mọ̀ pé kìí ṣe kúkú ṣe pátì wa káwá dágunlá, kò dáa bẹ́ẹ̀. Oòduà ò fẹ́ bẹ́ẹ̀, ìṣe ọmọlúwàbí ò fẹ́ bẹ́ẹ̀, ìṣe ọmọnìyàn kò fẹ́ bẹ́ẹ̀. Tó bá ti di ọ̀rọ̀ ààbò, ẹ jẹ́ ká máa ríra wa gẹ́gẹ́ bí ọ̀kan ṣoṣo. Irú òṣèlú tó wù ká lè wà, irú òṣèlú tó wù ká lè máa ṣe, ìyẹn gangan ni ó jẹ́ kí ọlọ́pàá ìpínlẹ̀ yẹn kó yọrí sí rere, kó kẹsẹ̀ járí, kó ṣe iṣẹ́ tí a fẹ́ kó ṣe. Ṣùgbọ́n tá a bá ṣe bẹ́ẹ̀ yẹn, ọlọ́pàá ìpínlẹ̀ yẹn lè má ṣiṣẹ́ tó yẹ kó ṣe. Àkókò yìí ẹ̀yin gómìnà wa ẹ ṣèpàdé pàtàkì, yàtọ̀ sí pé ẹ dátọ̀ ọlọ́pàá ìpínlẹ̀ ẹlẹ̀, ó yẹ kẹ́ ẹ ní regional, àwọn regional tó jẹ́ pé yóò ní ìfọwọ́sowọ́pọ̀ tó jẹ́ pé wọ́n jọ mọ́ sí gbogbo region wa pátápátá, láti Kogi lọ Ìlọrin mọ́ Oǹdó ní Àkúrẹ́, Ọ̀ṣun àbí Ọ̀yọ́, Èkó, that is Lagos State àti Ogun State. A gbọ́dọ̀ fọwọ́sowọ́pọ̀ káríra wa gẹ́gẹ́ bí ọ̀kan ṣoṣo. Let us work together as a team. Tí a bá work together as a team, ìgbà yẹn la lè ṣẹ́gun o. Kò sí irú irinṣẹ́ tá a ní, kò sí irú agbára tá a ní, tá a bá yapa síra wa, ogun yẹn á ṣòro láti ṣẹ́ o. Á ṣòro láti ṣẹ́ o. Gbogbo South West Governor, gbogbo wa ẹ jẹ́ ká ṣiṣẹ́ pọ̀ ní ìṣọ̀kan. Ikú awo àjọkú o, ààwẹ̀ awo àjọgbà, ẹkún awo àjọsùn. Ẹ jẹ́ ká ríra wa bí ọmọ ìyá kan náà. Ẹ jẹ́ ká ṣera wa ní òṣùṣù ọwọ̀. Òṣùṣù ọwọ̀ kò ṣeé ṣẹ́, ṣùgbọ́n tẹ́ ẹ bá yọ kan, tẹ́ ẹ yọ ọwọ̀ kan, ẹ dáṣẹ́. Ṣùgbọ́n tí ó bá ti wà ní òṣùṣù báyìí, kò ṣeé ṣẹ́. Tí a bá dira wa ní àmùrí, tá a sọra wa di ọ̀kan ṣoṣo, gbogbo ogun bíntín ni. Mélòó ni àwọn wọ̀nyí tí wọ́n ń dojú ìjà kọ wá? Àwọn àmọ̀ràn tí èmi mú wá fún àwọn gómìnà wa rèé: ká jẹ́ kí ọlọ́pàá ìpínlẹ̀ yẹn ká má fi tòṣèlú ṣe. Pàápàá jùlọ tí a bá bẹ̀rẹ̀ sí ní pé a fẹ́ máa gbà àwọn ọlọ́pàá wọlé. Ẹ mọ̀ pé ọmọ ẹgbẹ́ mi lélẹ́yìí, ọmọ ẹgbẹ́ mi kọ́ lélẹ́yìí, mi ò ní gbà wọlé, àbí lọ gba ìwé wá lọ́dọ̀ ẹnikẹ́ni tẹ́ rí pé ó kójú wọn, ẹnikẹ́ni tẹ́ rí wípé lè dángájíá, ó ṣe é mú yangàn, ó ṣe é rán lọ sógun, òun náà ní ká fọwọ́ sí. Ẹ má jẹ́ ká fi tòṣèlú ṣe é o. Ká má wá lọ kó àwọn pàrùpàrù, ká má kó wọn jọ sínú àwọn ọlọ́pàá ìpínlẹ̀ tí a fẹ́ yàn náà, kí ó lè wúlò fún wa. Ẹ jẹ́ kí ilẹ̀ Yorùbá, ilẹ̀ kóòtù òjíire, kó jẹ́ àwòkọ́ṣe fún gbogbo ẹ̀yà tó kù pátápátá, pẹ̀lú outfit àwọn ọlọ́pàá wa ìpínlẹ̀ tá a fẹ́ dá sílẹ̀, ìmúra wọn, ìsọ̀rọ̀ wọn. Kì í ṣe wípé torí a ti níbọn gìràgìràgìrà kọjá wípé ó fẹ́ mọ́ fi gbàyàwó yàwó, àbò fi halẹ̀ mọ́yàn. Ó lófin tó gbọ́ tó máa ń de ẹni tó ń lo àwọn nǹkan wọ̀nyẹn, ó lófin tó ń de wọ́n. Yàtọ̀ sí eléyìí, ẹ má jẹ́ á sọ pé torí pé a ti ní ọlọ́pàá ìpínlẹ̀, ká gbàgbé àwọn fìjìláńtì wa, tàbí ká gbàgbé àwọn ọdẹ ìbílẹ̀ wa, tàbí ká gbàgbé àwọn kọ̀ọ̀kan tọ́lọ́run gbé kalẹ̀ táwọn náà tún ní security outfit bíi ìrù ẹkùn àbí àwọn tó jẹ́ OPC láàrin wa. Gbogbo wa pátápátá, àkókò yìí kì í ṣe àkókò à ń jíjà ẹgbẹ́ lágbájá ló ń ṣe, àbí mo jù ọ́ lọ, àbí ò jù mí lọ. Ẹ jẹ́ kí a ṣiṣẹ́ ní ìṣọ̀kan fún ìdáàbòbò ilẹ̀ wa, fún ìdáàbòbò orílẹ̀-èdè wa, kí àlàáfíà kí ó lè wà. Nígbà tí a bá sì ṣe léyìí, ẹ jẹ́ kí ìjọba, nígbà tí wọ́n ti fún wa ní àṣẹ láti di ọlọ́pàá, ẹ fún wọn ní irinṣẹ́ ojúlówó, irinṣẹ́ tó tó irinṣẹ́. Kì í ṣe pé kẹ̀kẹ́ kó ìkéde tí wọ́n fi ń pa ọ̀kẹ́rẹ́ káwọn ọ̀tá sì ń bọ̀, wọ́n kó àwọn irinṣẹ́ tó nítumọ̀ dání. Irinṣẹ́ tó yẹ pé tí wọ́n gan ṣẹ́rí, tẹ bá wọ ìlú táwa wà yìí, tẹ bá rí ọlọ́pàá lásán, ìmúra wọn, ìdìkàkà wọn yóò dẹ́rù báyìí. Wọ́n kò ní ṣe mọ̀nàmọ́ná.
ṣùgbọ́n tán bá dẹ̀ máa bára ìlú sọ̀rọ̀ wọ́n á sọ̀rọ̀ yẹn pẹ̀lú ohun tútù. Ẹ jẹ́ kọ́ àwọn ọlọ́pàá ìpínlẹ̀ yẹn, ẹ jẹ́ kán jẹ́ àwòkọ́ṣe, even táwọn federal gan mọ̀ ṣe àwòkọ́ṣe lára wọn. Ìsọ̀rọ̀ sí wọn ó máa ń yà mí lẹ́nu. Wọ́n ń ṣàpẹẹrẹ kan nílùú wa, bí ọlọ́pàá bá fẹ́ lẹ́nìkan, wọ́n wà bẹ́ẹ̀ sí nílé, wọ́n sáré bọ́ síwájú ẹ̀, wọ́n ò fàtẹ́kẹ̀ ẹ̀, wọ́n lè kọ́ọ̀tì ìbọn lẹ́sẹ̀kẹsẹ̀. Kò rí bẹ́ẹ̀ ń bí báyìí. Mo wá wò pé irú ẹ̀dá wo làwa tá a wà ń bí níbí báyìí. Tí ọlọ́pàá bá fi tanná lé ẹ lẹ́yìn, ó ti mọ̀ wípé ó ti mú ẹ nìyẹn, wàá rọra park. Ìwà ọmọlúwàbí nìyẹn. Ìlú tó ní ètò nìyẹn. Irú àwọn nǹkan báwọn ìní ẹ jẹ́ ká adopt sí ilẹ̀ wa. Kì í ṣe pé kọ́lọ́pàá kọ́kọ́ dédé wọ ọkọ́ mọ́ lọ́ṣẹ́rìn mọ́ onímọ́tò lẹ́nu. Gbogbo àwọn ìwà yẹn, àbí mú ẹ wá, mú kì í ṣe ta ló ti ẹ̀ ń béèrè ìwé ń bì. Torí pé plate number ẹ lásán tí wọ́n bá tanná sí lẹ́yìn, wọ́n ti rí gbogbo information ẹ. Wọn ò nídìí láti lé ọ káàkiri gìràgìrà kan tó mú ẹ. Má bá dẹ̀ ti rí information, address ilé ẹ wà bẹ́ẹ̀, gbogbo information ẹ ló wà bẹ́ẹ̀. Then ẹ jẹ́ kí ìjọba kó wá recognize àwọn private security yẹn. Ìlú tá a wà yìí, wọ́n recognize private security. Èmi bí mo ṣe wà yìí, mo ní security company tèmi gan dá sílẹ̀ tó dẹ̀ lo jagamu, torí pé ìjọba fún wa ní license láti ṣe iṣẹ́ yẹn ni. Àwa náà ń lò wá fún ètò ààbò. Tó ta bá rí àwọn bí ìrù ẹkùn tó dá sílẹ̀, ẹ jẹ́ ká lò wọ́n. Lóòótọ́ ó ń sọ tó dárú ẹ pé òun ò béèrè owó. Ẹ wo security nílò owó. Bí ẹ bá engage wọn, àwọn tí wọ́n tẹ fẹ́ rán lọ sínú igbó àbí rán lọ sí ìletò kankan lọ ṣe, wọ́n fàyà tẹ ọmọ sílẹ̀. Àwọn náà ní bùkátà, wọ́n sanwó ilé, wọ́n jẹun, wọ́n ṣe gbogbo ẹ̀. So ti yé wa láti mọ̀ wípé láti mú inú wọn dùn, so that kò ní sí ọ̀rọ̀ pé à ń gbowó kọ́bẹ́ àbí à ń lọ lẹ̀dí àpò pọ̀ pẹ̀lú àwọn tí ò yẹ kí a lẹ̀dí àpò mọ́. Ṣé wá rí private security bí irú àwọn ìlú ẹkùn, OPC ní Àgbẹ̀kọ̀yà ní tàbí àwọn kọ̀ọ̀kan náà tí wọ́n rẹ́gísítà. Àwọn tá sì rẹ́gísítà yìí, irú bíbá yìí sìn, kí mi tó lè rẹ́gísítà, mo ṣe exam. Kí ló wà ní exam yẹn? Òfin ló wà ń bẹ̀. Báwo la ṣe lè ṣe? Mo dẹ̀ gbọ́dọ̀ pass ẹ̀. Mo dẹ̀ pass ẹ̀. Lẹ́yìn ìwà yìí gbogbo àwọn tí a máa gbà tí wọ́n máa bá wa ṣiṣẹ́, ó ń láti jẹ́ àwọn tí wọ́n ti fún ní ẹ̀tọ́ láti gbé jagamu dání. Ó ń láti jẹ́ àwọn tó yẹ pé àwọn náà ti ṣe ìdánwò kan tó jẹ́ wípé wọ́n ti láǹfààní, wọ́n ti ní license yẹn láti jẹ́ kí. So tí reason ni wípé tí nǹkan kan bá ṣẹlẹ̀ níbi kan tẹ́ mọ̀ pé àwọn kan ló lọ ọbẹ̀, so kò ní ṣòro fún ìjọba gan láti wá irú àwọn tó wà ní tó ṣe iṣẹ́ yẹn. Wọ́n á wá wọn kàn pé àwọn lágbáyà báyìí àwọn ló ṣe iṣẹ́ yẹn. Tí a bá wá ṣiṣẹ́ ní team sẹ́rí tí ìjọba ìbá mi wà gan tí ìjọba ń pe àwọn private security, ẹ wá lọ bá wa kọ́fà ibì kan, ẹ bá wa ṣọ́ ibi báyìí, ẹ bá wa ṣọ́ ibi báyìí, wọ́n á dẹ̀ sanwó fún wọn, wọ́n á dẹ̀ bá wọn ṣe dáadáa. Ìgbà míì wà àwa tájọ ní àwọn company yẹn, èmi ní security company tèmi, ẹlòmíì náà ní security, mo láwọn ọ̀rẹ́ tán jẹ́ pé àwọn náà ní security company. Ọ̀rẹ́ ìgbà pásọ̀ bó ní kinní kan ṣá, ẹjọ́ oníṣẹ́ tó pọ̀ nílẹ̀, ṣé mo léèyàn tí mo lè supply, mo lè send ẹ̀wọ̀n yẹn sí wọn, ẹ lọ bá wọn ṣiṣẹ́ lóòrèkóòrè ní àsì gbọ́dọ̀ mọ renew license wọn. Ìyẹn ni à ń pè ní ètò. So kì í ṣe wípé kò ní sí pé à ń dìjà àgbà, kálukú ni ó múra sí iṣẹ́ rẹ̀. Ètò ààbò yẹn yóò dẹ̀ wá mọ́yán lórí. Àmọ̀ràn tí mo wá gba ìjọba náà ni wípé ẹ ṣiṣẹ́ yìí, ẹ má fòṣèlú sí o, ẹ má fi ṣòṣèlú o. Ìdìbò ló ń bọ̀ yìí, kì í ṣe pé wọn ò approve state police pé kẹ́ wá fi threaten àwọn opponent yín. Ẹ má lò ó fún òṣèlú rárá. Ẹ jẹ́ kó ṣe iṣẹ́ tó yẹ kó ṣe. Bẹ́ẹ̀ bá dẹ̀ ń gba àwọn èèyàn síbẹ̀, ẹ má gbà torí pé ọmọ ẹgbẹ́ yín ni, ẹ gbà torí pé ó kójú ìwọ̀n. Ẹ jẹ́ kí àwọn àlàálẹ̀ wà tí training tí wọ́n gbà ṣe training, kì í ṣe pé kẹ́kàn kó àwọn èèyàn sọ́lọ́pàá kó di pé olè náà ti ń gbé mọ́ gìràgìrà yóò mọ́ lọ halẹ̀ mọ́ wọn ládùúgbò, yóò mọ́ lọ halẹ̀ mọ́ wọn ní kinní.
lóòrèkóòrè níjọba àwa tá ní bíi security company ìjọba máa pè wá wọ́n wá ṣe inspection wọ́n á wò ó bó là ń kó àwọn irinṣẹ́ wa sí báwo la ṣe ń tọ́jú ẹ̀ ṣé kìí ṣe ibi táwọn ọmọdé lè dé gbogbo ètò yẹn ńlá gbọ́dọ̀ ṣe ìyẹn ni ó jẹ́ kí a jẹ́ àwòkọ́ṣe ní ó jẹ́ ká jẹ́ àwòkọ́ṣe fún àwọn ẹ̀yà yòókù àbí àwọn láàrin orílẹ̀-èdè pàápàá wọ́n wá fi ti Yorùbá tí wọ́n wò ó pé ìwà ọmọlúwàbí ó wà ń bẹ̀ ìlú yìí bọ́lọ́pàá bá mú ẹ tí wọ́n ti ń tàn wọnú ẹ̀wọ̀n pa wọ́n ra mọ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀ tútù ni kì í ṣe gìràgìrà kì í ṣe pé kẹ̀kẹ́ wọnú mọ́tò pé àdàkẹ́ máa lọ́kìnní mọ́ a gbọ́dọ̀ ẹ wo àǹfààní ordinary lasma tá a fún wa ẹ wo bí wọ́n ṣe máa díyàn gíragíragíra nígbà tá a kì í ṣe ẹranko àìṣe ẹranko èèyàn gidi ni wá ẹ jẹ́ ká treat ara wa bí èèyàn àwọn tó bá jẹ́ criminal bá a ṣe mú wọn náà tún wà ṣé ẹ rí gbogbo àwọn ọ̀tá àmọ́kọ̀ kan tẹ́nìkọ̀ kò sí tí ò ní rẹ́gísítà ń bẹ̀ o kàn lè déédé yín o kàn gbọ́dọ̀ déédé yín ẹlòmíràn dèjọ́ ọmọ kàn mọ́ ó gbọ́dọ̀ ní bó ọ gbọ́dọ̀ fọwọ́ sí tírígà ìkọ̀kan tó pé wọ́n fẹ́ fi halẹ̀ wọ́n èéfi ṣeré wọ́n èéfi halẹ̀ torí pé tí ó bá fi dé ojú ẹ̀ tí a bá gbé ọwọ́ yẹn lé ibi báyìí tá a fàyọ sókè a gbọ́dọ̀ parí ẹ̀ o a gbọ́dọ̀ parí iṣẹ́ yẹn bí dáàsì gbọ́dọ̀ parí iṣẹ́ yẹn kì í ṣe pé kí n fún lẹ́sẹ̀ kí n yẹn fún lẹ́sẹ̀ no ọkàn ni ó yẹn láti mú balẹ̀ ni kì í ṣe láti dìfọ́ọ̀mù ẹ̀ ìdí ẹ̀ nìyẹn àìmọ́wọ́ lọ bẹ̀ ní tó máa mú ọwọ́ lọ sí ibẹ̀ ó ń láti jẹ́ pé kò sí ọ̀nà àbáyọ mìíràn mọ́ ju wípé kò mọ́wọ́ lọ bẹ̀ ọba dẹ̀ ti mú ọwọ́ lọ bẹ̀ ó parí iṣẹ́ yẹn ó gbọ́dọ̀ parí ẹ̀ ìdí ẹ̀ nìyẹn àwọn tí a máa kó nǹkan báwọn ilé lọ́wọ́ a gbọ́dọ̀ fún wọn ní tírénì tó jiná tó yè kooro kì í ṣe wípé àwọn kákan mú ká fa nǹkan yóò tẹ́kọ̀ọ́ máa halẹ̀ ládùúgbò àmọ́ yẹlẹyẹ no àwọn tó rí wọn pé àtó ní ìwà tútù tó jẹ́ ọmọlúwàbí tó yẹ pé wọ́n fi èlè bá ọ sọ̀rọ̀ bínú bá tiẹ̀ ń bí ọ gan ìwọ tó jẹ́ public wọn mọ bá ṣe máa calm ẹ down ọmọ bí wọ́n ṣe calm ẹ down tó ní bínú tó ní bá nǹkan jẹ́ bọ́ bá dẹ̀ di wípé tí ì bá ṣe ọ̀rọ̀ kírímìnà lọ títí tí ì ṣe kinní lọ títí tí wọ́n bá fi fẹ́ provoke ẹ débi wípé wàá fẹ́ sinú bí kò ń bẹ̀ ìyẹn la lè fi dáàbò tó yẹ pé kinní yẹn ó fi wúlò fún wa yóò wúlò fún wa láwùjọ á fi lè protect territory wa kí orílẹ̀ ìpínlẹ̀ sí ìpínlẹ̀ kan ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú ìpínlẹ̀ kínní ìpínlẹ̀ kejì bákan náà ni street by street irú àwọn vigilante ti wúlò nìyẹn irú àwọn vigilante yẹn náà tí wọ́n ń ṣiṣẹ́ street by street ẹ mọ́kàn pé vigilante ni wọ́n ẹ jẹ́ kí àwọn aládùúgbò náà máa ní nǹkan kan tí wọ́n máa contribute táwọn náà máa rí nǹkan mú lọlé pé at least àwọn náà dáná ọbẹ̀ wọ́n jẹun inú òfìfo ṣe ṣiṣẹ́ yìí kò ṣe ṣiṣẹ́ yìí ìgbà míì dẹ̀ wà àwọn míì lè volunteer wọ́kọ̀pù lọ báyìí sí ara àwọn míì tí wọ́n máa volunteer láti lọ ṣe iṣẹ́ ní wọ́kọ̀pù yẹn ara àwọn ẹlòmíì tó máa volunteer láti ṣiṣẹ́ ládùúgbò kán bá ti kíjọba fún wọn láǹfààní láti ṣiṣẹ́ kán dẹ̀ fi ìmoore hàn ẹ̀mí ìmoore hàn mọ́ àwọn tí wọ́n bá fẹ́ ṣiṣẹ́ yẹn irú nǹkan tó ṣẹlẹ̀ ń sìn irú ẹkùn sọ pé àìgbà òun láì kò sí voluntary ni ẹ má jẹ́ àkòṣèlú bọ̀ ẹ yọ òṣèlú kúrò ń bẹ̀ ọ̀rọ̀ òṣèlú kúrò ń bẹ̀ ẹ tó bá lóun capable tó lè ṣiṣẹ́ ẹ jẹ́ ká tiẹ̀ rí tútẹ́ni ẹ náà fẹ́ pa yàtọ̀ sí yẹn gbogbo agbègbè ságbègbè bákan náà ni mo wá tún advice gbogbo àwọn churches denominational by ẹ má jẹ́ adágúnlá ọlọ́run dáàbò rẹ̀ bò wá anígbàgbọ́ yẹn olúwa ni olùṣọ́ àgùntàn mi èmi kì yóò ṣe aláìní omudùbílẹ̀ ní pápá oko tútù ó tu ọkàn mi lára ó ń lọ sí ìpàdé tó ṣe mọ àwọn ọ̀rọ̀ ọlọ́run yẹn ń ṣiṣẹ́ ń dáàbò bò wá ṣùgbọ́n jésù sọ fún wa ó ní ẹ máa ṣọ́ra kí ẹ sì máa gbàdúrà olórin yẹn sọ máa ṣọ́ra ẹ máa ṣọ́ra kẹ́ sì máa gbàdúrà máa ṣọ́ra ẹ máa ṣọ́ra kẹ́ sì máa gbàdúrà torí àti dé ọmọ ènìyàn kò fẹ́ẹ́fẹ́ ayé ti bàjẹ́ o jésù ń bọ̀ wá o ó ń bọ̀ wá ń gba gbogbo
Jésù gan tó bá dé kò fẹ́ kó bá wa lójú oorun, ó fẹ́ ká wà ní ìmúrasílẹ̀. Ẹ wo ìgbà tí Nehemiah tó mọ odi Israẹli tó wó, àwọn ọ̀tá wá wọ́n fẹ́ dí wọn lọ́wọ́, ó ní kí àwọn kan máa sọ, wọ́n so idà wọn mọ́ dí, irinṣẹ́ ogun wọ́n so mọ́, àwọn kan ń ṣiṣẹ́ ilé lọ, àwọn kan dẹ̀ ń ṣe ìṣọ́. Bákan náà ni àwọn churches wa, ẹ jẹ́ ẹ lọ sọ́dọ̀ ìjọba, ẹ gba àṣẹ láti lo irinṣẹ́ gidi. Yìí ṣe pé kẹkàn káàdà àbẹ̀kan kóńdó kan dání, àbẹ̀kan máa ṣe kinní kóńdó kan dání, kí ẹ dẹ̀ fún wọn ní àwọn jacket tó jẹ́ wípé táwọn eléèbó ń pè ní bulletproof, tó yẹ pé cover wọn, tó jẹ́ pé tán bá rí ẹnu ọ̀nà, ẹni tó fẹ́ jọ́sìn gan á fi fọkànbalẹ̀, a máa fi yin Ọlọ́run lógo. Àwọn kan máa ṣiṣẹ́ olùṣọ́, bá a ṣe ní usher ní church, bẹ́ẹ̀ náà ni ká ní àwọn ẹ̀ṣọ́ nínú àwọn ìjọ wa gbogbo, pàápàá jùlọ níbi àwọn ibi tí a bá ti tó jẹ́ gbọ̀ngàn ńlá, gbogbo ibi tí a bá ti fẹ́ ṣe crusade ni, ká ní department yẹn ní church, department yẹn tẹ́ pé wọ́n á gba training gidi, tẹ́ pé training tí wọ́n gan pàápàá àwọn ará àtà tó mọ̀ fi ṣe àríkọ́gbọ́n, wọ́n mọ̀ fi ṣe àríkọ́gbọ́n, wọ́n á fún wọn ní military training gidi tí wọ́n á dẹ̀ máa ṣọ́. Then gbogbo àwa tá a wá jẹ́ àwa èèyàn náà ládùúgbò, ẹ má jà kàn dẹnu lẹ̀ ká máa wò. Tí ẹnìkan tẹ́ ẹ bá ṣàkíyèsí ìrìn rẹ̀ tí ìrìn rẹ̀ ò bá ṣe, ẹ lọ fi tó agbófinró létí, tàbí kẹ́ ẹ rán gbọ́jẹ́ ní àdúgbò, kẹ́ ẹ ní àwọn póòsì bíi fìjìláńtì ẹ tẹ́ sọ pé ẹni àwé kan máa rìn gbèrègbèrè ń bì, bẹ́ẹ̀ nìkan bá dẹ̀ wá rìn tí ò ẹbí léèrè, ṣé kò sí o bá ṣe máa ń ṣe ń bí, are you okay? Tá bá ti rí àwọn nǹkan àjèjì, are you okay? Is everything okay with you? Òun náà ó ti mọ mẹ́sẹ̀jì yẹn, mẹ́sẹ̀jì tá a wú yẹn ó ti yé. I had no problem, abẹ́ẹ̀ sí sọ gbogbo nǹkan tó I'm looking for n ta fẹ́ gbọ́ nìyẹn. Kì í ṣe wípé kọkàn máa wò hàn àbọ̀kàn débì ojókòó, ó débì orọ̀gbọ̀kún, ó débì ọkákò, are you okay? Tá bá béèrè bí ẹ̀mélòó bí tó ṣe kinní kan bẹ́ẹ̀ tí ò bá yé wa ní ìlú tá a wà ń bì, a máa pe ọlọ́pàá, wọ́n dẹ̀ ń respond. Àwọn nǹkan wọ̀nyẹn lẹ gbọ́dọ̀ jẹ́ kí ọlọ́pàá ìpínlẹ̀ tí wọ́n bá pè kí wọ́n respond. Gbogbo àwọn security post tí wọ́n bá fún yín, ẹ lò pẹ̀lú ọkàn Ọlọ́run, ẹ lò pẹ̀lú ọkàn mímọ́, káràlú enjoy ẹ̀. Owó tí ó yẹ kí ẹ fi dáàbò bo àwọn èèyàn tẹ wá ná jẹ, tí wọ́n pa ènìyàn tí ẹ̀jẹ̀ ta sílẹ̀, Ọlọ́run ó béèrè ẹ̀ lọ́wọ́ yín o. Ẹ̀jẹ̀ yẹn gan ó ké lórí yín, yóò ké lórí ìdílé yín, yóò ké lórí ọmọ yín. Ẹ gba security post, ẹ wá lọ ná fún ìgbádùn ara yín nígbà tí ó yẹ kẹ́ ẹ ná fún àǹfààní aráàlú. Ohun tí ń bi ni ó bí yín o, ohun tí ń bi ni a bí yín. Torí ìdí èyí, gbogbo ẹjẹ́ àfòtítọ́ ọ̀nù ṣe, tá a bá lè ṣe bẹ́ẹ̀ yẹn, ẹ rí i pé tá a bá máa kọ́dún tó délẹ̀, gbogbo ohun tí jẹ́ àwọn agbésùnmọ̀mí pátápátá, torí àwọn tí inú àwọn private security wọ̀nyí tẹ́ ẹ invest sórí wọn, irú ìlú ẹkùn yẹn kò sí tó ní ká má invest lé lórí. Àwọn OPC ni ẹ invest nínú fi wọn. Why? Torí pé tí ààbò bá wà, tálàáfíà bá wà, àwọn èèyàn wá invest sí ìlú yín, ìjọba dẹ̀ máa gba tax, owó á wọlé nítorí pé àlàáfíà wà. Kò sí nǹkan tó wà tí tẹ́ ẹ lè kọ́ sínú ìlú tí ò bá ti sí àlàáfíà, tí ò sí security, òtúbá ń tẹ́ni o, òtúbá ń tẹ́ni. Ẹ fààyè gbà wọ́n, àwọn OPC ni o, àwọn Àgbẹ̀kọ̀yà ni o, ìlú ẹkùn ni o, kẹ́ẹ̀dẹ̀ fún wọn ní irinṣẹ́, ọ̀rọ̀ pé mo ní fúnpá, mo ní kíni, àwọn eléyìí tó ń bọ̀ ibi iṣẹ́ ìfúnpá ọ̀tọ̀, iṣẹ́ ojúlalá kan fi sọ́rí ọ̀tọ̀ ni, kákórin iṣẹ́ tó nítumọ̀ dání ọ̀tọ̀ ni. Kì í dẹ̀ ṣe wípé ẹ kàn dédé kó lé wọn lọ́wọ́, ẹ fún wọn ní training dáadáa pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́, ẹ jẹ́ kí wọ́n mọ òfin tó so mọ́ pé nǹkan báyìí tí ìwà ìbàjẹ́ bá sì lè sí mọ́ ọ lórí, ọlọ́mọdé lọ fi aṣọ péńpé roku ọba o. Nígbà tí olúkálùkù náà bá ti mọ̀, irú gbogbo wa
èèyàn kò lè wọ street wa ìsìn kọ́kàn ní pé òkèlè kan kẹ̀kẹ́ ẹ má ṣe kínní àìmọye jágàmù tí ó jáde sí ibi tí wọ́n ti ẹ̀ ti ṣe láti ọ̀dà ilé mi gan ni wọ́n ti báwọn yẹn ṣe ìpè tí ń dọ́dọ̀ ọlọ́pàá ilé mi wà ẹ fọwọ́ kan báyìí aláàmádún ni wọ́n wà lẹ́nu ọ̀nà báyìí gan ẹ ti rí wọn pé lágbájá wà lẹ́nu ọ̀nà nǹkan báyìí ni gbogbo àwọn nǹkan wọ̀nyẹn ètò wọ̀nyẹn iná là á nílò nílẹ̀ wa fún ọ̀rọ̀ security ẹ jẹ́ ká jẹ́ kí state police tán fún aláǹfààní ẹ má jẹ́ àfòṣèlú bàjẹ́ o ẹ jẹ́ ká ṣe dáadáa ní gbogbo south west ká jẹ́ àwòkọ́ṣe bá a ṣe ń lò bá a ṣe ń ṣiṣẹ́ yẹn ká fòótọ́ ọdún ṣe bẹ́ẹ̀ wá dẹ́ wá ṣe yẹn ṣètò street by street ẹ fọ̀lú mọ́ ẹ fọ street by ọ̀rọ̀ pé ẹnìkan kákò ó ń gba bárà ládùúgbò ó ń ṣe kinní kò sí yẹn mọ́ wọ́n ti abuse yẹ àbí ilẹ̀ nìkan kan ń sa rọ́bà ń sa kíkan kiri láti kò sáàyè yẹn mọ́ consistently lẹ́tì ní àwọn kan tẹ́ pé wọ́n mọ yẹ àdúgbò lọ́sàn-án lóru street kọ̀ọ̀kan ẹ fọ street yín mọ́ ẹ fọ àdúgbò mọ́ inú ọjà tẹ́ ti ń tajà ẹ fọ mọ́ àwọn kan wà tí wọ́n wà ní ọjà yẹn tẹ́ pé ẹ mọ tí wọ́n kó sínú ọjà yẹn àwọn tó bá ti jẹ́ àjèjì tí wọ́n kì í sọ ọmọ Yorùbá ẹ jẹ́ kí gbogbo kán tán gbogbo ẹrù wọn pátápátá dẹ àkókò yìí kì í ṣe àkókò táwọn kan ó kàn rú déédéé ru wọn ó kó tírélà wọn ó fi ru àwọn èèyàn wọn á já wọn lẹ̀ jọ́sẹ̀ ẹni láì níbi kan tí wọ́n ń lọ kò sáàyè yẹn ẹ̀kan lè dárú ẹ̀ wò bíi wọ́n kàn déédéé já àwọn èèyàn lẹ̀ wọn ò mọ ibi tí wọ́n ń lọ àbáwọn kan déédéé wọ́n kàn gbé ọ̀kadà wọ́n kàn ń káàkiri àdúgbò gbúrúgbúrú àwọn ń gbèrò rárá o àkókò yìí a gbọ́dọ̀ ṣe fọ̀lúmọ́ torí pé gbogbo àǹfààní tí ọ̀pọ̀lọpọ̀ àwọn tó jẹ́ àjèjì wọ̀nyẹn ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n ti abuse ẹ̀ ìdí ẹ̀ la ṣe gbọ́dọ̀ fọ ìlú wa mọ́ street by street market to market Olúwa ràn wá lọ́wọ́ o kì í dùn púpọ̀ sínú báyìí náà lọ́bẹ̀ oge state police ẹ jẹ́ kó ṣiṣẹ́ o ẹ má fòṣèlú bàjẹ́ o ẹ má pé kì í ṣẹgbẹ́ mi o ṣe the same party o ká máa wá lo òṣèlú ká máa fi body language tí ò ní túmọ̀ irú tó ń ṣẹlẹ̀ lọ́yọ̀ yẹn kò sí tó ní kí other state má wà render help but everybody shift the blame on the governor blaming him don't blame me if you want to let everybody put and don't say because they are not my party and we need the help yín tó bá ti dọ̀rọ̀ security kò sí gbéraga ń bẹ̀ o ẹ ràn mí lọ́wọ́ ni o in fact the first defence tí a ní òní fábà wa voice wa ẹ gbà mí o the first defence tó ní nìyẹn ohùn rẹ̀ tí ẹni tó jẹ́ security náà tó fẹ́ tó rí criminal tó ṣe kinní yóò kọ́kọ́ bẹ̀rẹ̀ defence yẹn tàbí use of force orí ohun ní use of force láti bẹ̀rẹ̀ leave that place kúrò back use of force nìyẹn stop it use of force nìyẹn bákan náà ni defence yẹn ohun rẹ̀ ẹ máa bọ̀ ọ́ wọ́n ní àìlè sọ̀rọ̀ ó ní bẹ̀rẹ̀ orí burúkú o ẹ jẹ́ kí tó bá dọ̀rọ̀ sí kẹ́ẹ̀sì kò sí ego kankan o nobody has any ego kò sí ètò bá kàn rán ká pé other country let's tell them come and help us wọ́n á help wa àgbájọ ọwọ́ la fi sọ̀yà àjèjì ọwọ́ kan ò gbẹ́rù dórí ká dẹ̀ wá dúró ṣe mọ̀ pé gbogbo eléyìí tí àwọn ará bí ẹ ṣe wọ́n ṣe kẹ́rù lè bà wá ni ìjínigbé àwọn wọ́n ṣe láti dẹ́rù bà wá láti mú jìnnìjìnnì bá everybody pé kò sí gbogbo wọn ò tó dajì àwọn ọ̀dọ́ wa wọn ò tó dajì sórí ìdí èyí a ò gbọ́dọ̀ bẹ̀rù ọmọ Odùduwà kì í ṣojo ọmọlúwàbí kì í bẹ̀rù iná fún iná ni a ò gbọ́dọ̀ ṣojo rárá àkókò yà gbọ́dọ̀ dìde láti dáàbò bo ilẹ̀ wa a gbọ́dọ̀ dìde láti dáàbò bo ilẹ̀ wa
a gbọ́dọ̀ jẹ́ kẹ́rù bà wá. Ọ̀pọ̀lọpọ̀ ti sá kúrò lábúlé wọn báyìí sí, ọ̀pọ̀lọpọ̀ ti sá kúrò ládùúgbò wọn báyìí sí, nítorí pé bóyá a lè sọ pé ó wà lọ́wọ́ ìjọba. Lóòótọ́ ojú ìjọba ò tó, ṣùgbọ́n ìjọba káwọn èèyàn lọ́wọ́ kò, ó káwọn èèyàn lọ́wọ́ kò. Àwọn nǹkan kan wà tó dáadẹ́ ń gbọ́ tó ń ṣẹlẹ̀ tí a fẹ́ káwọn ìjọba náà máa ṣe investigation sí, tó ń lọ. A gbọ́ pé àwọn ọdẹ ìbílẹ̀ kan, a gbọ́ ni o, ó ṣeé ṣe kó má rí bẹ́ẹ̀ o, wọ́n gba àwọn victim kan tí wọ́n kidnap, wọ́n gbà wọ́n sílẹ̀. Wọ́n á láwọn agbófinró tún wá arrest àwọn tó gbàyàn sílẹ̀ pé kí ni audacity, kò yé mi o. Bóyá ẹ bá ṣe wádìí ọ̀rọ̀ yẹn. A tún gbọ́ pé nígbà táwọn kan ń gbé agbọ́dí o, ìsàlẹ̀ jílẹ̀ o, wọ́n fẹ́ lọ san ransom. Ẹni yẹn ń sọ pé àwọn lọ san ransom pé orí social media náà ló ti ń sọ àwọn fẹ́ lọ san ransom. Àwọn bá checkpoint jẹ́ pé àwọn agbófinró báwọn kìíní wọ́n wà ń bẹ̀. Bàtà dẹ̀ dé bẹ́ẹ̀, wọ́n dá wọn dúró ibi táwọn ti lẹ́tọ́, wọ́n dá wọn dúró, wọ́n ní ẹ mú iye báyìí wá, wọ́n gba iye báyìí nú ẹ̀. Wọ́n tún lọ, wọ́n tún kà wọ́n kan, wọ́n láwọn yẹn náà dá wọn dúró, wọ́n gba iye báyìí. Wọ́n nígbà táwọn dé ibi táwọn ti fẹ́ san ransom pé owó yẹn ò pé mọ́ o, iye báyìí ni à ń kó bọ̀. Wọ́n láwọn mọ̀ nígbà tẹ̀ dé tí wọ́n gba iye báyìí, wọ́n ní bẹ́ẹ̀ ni, wọ́n gba iye báyìí, wọ́n ní bẹ́ẹ̀ ni, wọ́n láwọn àgbẹ̀ àpá ẹ̀. Ṣé wàá rí pé bẹ́ẹ̀ ṣe máa ṣe tí àwọn ọlọ́pàá ti wa ìpínlẹ̀ tí wọn ò ní gbẹ́bọ̀dè, tí wọn ò ní gbẹ́bọ̀dè fún wa. Ìyẹn ni kókó, tí ò ní jẹ́ pé àwọn tá a ní kán dáàbò bò wá, àwọn náà ni wọ́n tún ṣe ọṣẹ́, tí wọ́n tún ṣe. Wọ́n ní bí ikú ilé ọ̀pá ni tòde ò lè pa ni o. Kòkòrò tí ń jẹnú ẹ̀fọ́, tí ń jẹ̀fọ́ inú ẹ̀fọ́ ló wà o. Kòkòrò tí ń jóbi inú obì ló wà o. Ká fọwọ́sowọ́, ká ṣe wa lọ́kan. Ohun tó bá ń ṣẹlẹ̀ nílé ẹ̀, má sọ pé lágbájá ọ̀tá mi ni ó dẹ̀ ń pariwo. Help tó bá yẹ kó ṣe àkókò yẹn, dìde fún help yẹn. Tó bá ti dọ̀rọ̀ security, kò sí ọ̀tá láàrin wa, kò sí pé èmi ì bá wọn sọ̀rọ̀, kò sí ń bẹ̀. Ẹ jẹ́ ká fọwọ́sowọ́, ká sọra wa di ọ̀kan ṣoṣo, kálàáfíà lè jọba ni o, kínú gbogbo wa sì lè dùn. Torí pé kí ni ikú awo àjọkú, àwẹ̀ awo àjọgbà, ẹkú awo àjọsùn. Tó sí lọ́bẹ̀ oge, ọ̀pọ̀ ọ̀rọ̀ kágbọ́n àbí kí náà ti ń pè é, afẹ́fẹ́ ní ń bá lọ. Wọ́n ní gbogbo ẹja tí ń bẹ nínú ibú, ẹ gbàdúrà kó mi ọmọ gbẹ o. Gbogbo ọ̀kàsà tí ń bẹ lálẹ́ odò, ẹ gbàdúrà kó dùn ọmọ fà. Nítorí tí omi bá gbẹ tàbí tí odò bá fà, atẹ́já àtọ̀kàsà ni ó fara gbá ń bẹ. Ìkòkò ní ń bẹ lórí iná ni iná ń gbárùkùrùkù tọbẹ̀. Bí kòkò bá fọ́ tí ọbẹ̀ sì dànù, ojú iná náà ó rí mọ̀ bo. Ìlú wa tá a wà yìí, ìyẹn ní ilẹ̀ Yorùbá kóòtù òjìrè, tá a ti ń dáko, tá a ti ń ṣòkòwò, tá a ti ń rí jẹ, tá a ti ń rí mu, tí ẹ̀yin ìjọba náà ti ń jọba lé wa lórí. Ìkòkò ọbẹ̀ gbogbo wa ni kò gbọ́dọ̀ fọ́ o. La sọ pé ìkòkò ní ń bẹ lórí iná tí iná ń gbárùkùrùkù tọbẹ̀. Bí ìkòkò yẹn bá fọ́ tí ọbẹ̀ sì dànù, ẹ̀yin ìjọba gan ẹ̀ lè gbádùn ẹ̀. Torí ẹ̀ la ṣe gbọ́dọ̀ ṣàkóso, ká dìímú ṣinṣin, ká má jẹ́ kí ìkòkò ọbẹ̀ wa tí ṣe orílẹ̀ wa, gbogbo ọmọ kóòtù òjìrè mò ń bá sọ̀rọ̀ yìí o, ká má jẹ́ kó fọ́ o, ká má jẹ́ kọ́bẹ̀ ó dànù, kójú iná náà mọ́ bàárí mọ́ bò. Ire o, Kúnlé ọmọ Aláàfin ọ̀run lèmi ń jẹ́. Ìpàdé wa bí oyin, á tún máa gbọ́ra wa lóòrèkóòrè. Bí n bá ti ní àwọn àmọ̀ràn pẹ́pẹ̀pẹ́ tó wúlò fún wa báyìí, ń máa sọ fún wa. Ire o.